Oluwoo ti ìlú Owó ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti ìlú àkọ́kọ́. Ó mà ti kọ lẹ́tà ránṣẹ́ sí ìjọba orílẹ̀-èdè Saudi Arabia tó jẹ́ ilẹ̀ mímọ́ gbogbo àwọn mùsùlùmí, tí kábíyèsí sì gba àwọn aláṣẹ ilẹ̀ náà ní ìmọ̀ràn láti múra sí ìwà ìmọ́tótó wọn tó ní òun ló ṣe gbòǹgbò jù ní gbogbo àgbáyé, tó sì tún jẹ́ kó di mọ̀ fún wọn pé ká má ṣe fààyè gba ìwà ọ̀làjú pàápàá láti ilẹ̀ òkèèrè láti kó bá ọ̀rọ̀ ẹ̀sìn wọn. Nínú lẹ́tà tí Oluwoo ti ìlú Owó tó kọ, èyí tí ó fi síta fún àwọn oníròyìn, ìní kábíyèsí jẹ́ kó di mọ̀ pé àbẹ̀wò tó ń ṣe sí orílẹ̀-èdè Saudi Arabia láìpẹ́ yìí, níbi tí òun ti lọ ṣe hájì tó jẹ́ pàtàkì lára òpómúléró tó gbé ẹ̀sìn Islam dúró, ó ló fi àdájọ́ hàn pé orílẹ̀-èdè Saudi Arabia òun ló mọ́ jù ní gbogbo ilẹ̀ ayé, àti wípé ìmọ́tótó ó ṣe pàtàkì láti súnmọ́ ẹlẹ́dàá gbogbo ayé. Wọ́n ní orílẹ̀-èdè Saudi Arabia ń gbìyànjú gidigidi nítorí pé ìmọ́tótó wọn kò ní àfiwé káàkiri gbogbo àgbáyé. Oluwoo ti ìlú Owó wá gba àwọn aláṣẹ orílẹ̀-èdè Mẹ́kà, orílẹ̀-èdè Saudi Arabia nímọ̀ràn wípé kí wọ́n má ṣe gba àwọn ọ̀làjú àti àwọn tó láwọn kàwé àkàjù láàyè láti wá ba orílẹ̀-èdè náà jẹ́, pàápàá ẹ̀sìn tẹ́gbẹ́dá ni. Oníkan bá ṣe fààyè gba ọtí mímu àti iṣẹ́ aṣẹ́wó àti ṣìnà níbẹ̀, nítorí pé ilẹ̀ mímọ́ ní ilẹ̀ Saudi Arabia. Ó ní àwọn aláṣẹ orílẹ̀-èdè náà wọ́n gbọ́dọ̀ dáàbò bo ibẹ̀, nítorí pé ó ní ilẹ̀ mímọ́ gbogbo mùsùlùmí, pàápàá ìlú Mẹ́kà àti ìlú Mẹ́dínà táwọn èèyàn ti máa lọ ṣiṣẹ́ olóore ìyẹn iṣẹ́ hajj níbẹ̀.